Once again, Koikimedia bring the work closer to your doorstep. Updates from Agege Mega Rally in Lagos State. Live in Lagos State. A ti wà ní ìlú Èkó bí a ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. A ti wà ní ìlú Èkó bá ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. So ẹ̀yin tí ẹ bá ń darapọ̀ mọ́ wa, a máa give address ibi tí gbogbo wa wà. A máa give ẹ̀ fún yín very soon. A máa give ẹ̀ fún very soon. So ẹ̀yin èèyàn wa, a máa bá wa stop orin yẹn dẹ. Once again, Koikimedia bringing the work closer to your doorstep. If you know Koiki for a long, we are 100% ready for any rally that is based on Yoruba Nation. Rally Yoruba Nation náà ni a wá ṣe ní ìlú Agege ní Lagos State. So akànníkà sáré wá fún yín updates tí rally gangan bá bẹ̀rẹ̀ lójú tó bá bẹ̀rẹ̀. We will be live on Facebook and we will live on YouTube. Àwọn èèyàn ti wà ńlẹ̀ o. Àwọn èèyàn sì ti wà ńlẹ̀. The way coming. Mọ́mí wa ìjọba wa bá wọn sọ̀rọ̀ jẹ́ kí wọ́n mọ̀ yàn ibi tí a wà yìí àrùn tí làwa ṣe ń bì lẹ́nìí. Agege la wà yìí rally Yorùbá Nation la ń ṣe. So àtúbàjẹ́ àwa sọ̀n táwa ní àtúbàjẹ́ lélẹ̀. Àgbéjáde rally lẹ́nìí. Adẹ̀tí bẹ́lẹ̀ Ọlọ́run ti fún wa ṣe. So a máa gbalẹ̀ wa lágbára Ọlọ́run. Ẹ jọ̀ọ́ tó máa fẹ́ darapọ̀ mọ́ yín láti anywhere, báwo lẹ ṣe lè describe ibi fún wọn? Tó bá fẹ́ darapọ̀ mọ́ wa gbogbo ibi tó bá ti ń bọ̀, tó bá ti dóṣòdì kọ́ wà Agege kọ́ náà lọ sí àtúbàjẹ́. Tó bá ti àtúbàjẹ́ kọ́ ní ibi tó ti ń ṣe. Ẹ tún sọ ẹni tó bá ti wá dóṣòdì àbí tó má jà. Gbogbo ibi tó bá ti ń bọ̀. Lọ́nà àti dá Agege. Wọ́n bá ti dá Agege, kọ́ náà lọ sí àtúbàjẹ́. Àtúbàjẹ́. Ibi tó ti ń ṣe ìpàdé Yorùbá Nation. Àtúbàjẹ́, wow. Bọ̀ àwọn èèyàn kan sọ pé ó dàbí pé eré lẹ̀ ń ṣe pé àlè ṣe rálì lẹ́kọ̀ọ́. Kò ń ṣeré o, òun la fẹ́ ṣe lénìí o, ó ń tẹ̀síwájú o, kò ṣeré rárá, àwọn tó sì máa gán mọ́tò wa o, tọ́ba tètè wọlé sí wọn á gán mọ́tò, wọ́n dẹ̀ lè jábọ́ lẹ́yìn mọ́tò, kò sí tí ò lè ṣẹlẹ̀. Bọ̀ ọ̀rọ̀ wo lẹ wá ní láti sọ fún àwọn tó yẹ pé ẹrù sì ń bà, wọ́n sì ń sá sẹ́yìn, kì í ṣe bí wọn o, kì í ṣe bí wọn, bọ̀ ẹ kàn bá wọn sọ̀rọ̀. Mo ní láti sọ ìwọ tó bá ti jẹ́ ọmọ Yorùbá pàtàkì dúró fún ìdílé ẹ̀ kó jáde, kò sí nǹkan ọlọ́pàá ò lè rárá ǹzẹ̀, a ní ẹsẹ̀ ńlẹ̀ adẹ̀ dúró tán, kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀, dúró tán kó fi ọkàn ákí, kó fi ṣe, adẹ̀ máa gbalẹ̀ wa, a máa dún lágbára Ọlọ́run máa tù wá lẹ́yìn, a máa rí ṣe, adẹ̀ tí rí ṣe, ó ti ṣẹlẹ̀, gbogbo ẹ ti dúró tán, ẹ̀yin tẹ́ bá fẹ́ join ẹ̀ kò sí bẹ̀rù o, kò sí wàhálà, ẹ máa bọ̀, ẹ dúró tán, ìta gbangba la wà yìí láti ń ṣe, àbọ̀ sí kọ́nà ṣe, gbogbo ayé ló mọ̀ àmọ́, so Ọlọ́run ràn wá lọ́wọ́. Ẹ̀rọ ọ̀rọ̀ lẹ́wọ́ tó wá ní sọ fáwọn àwọn èèyàn olóṣèlú wa tínú ń bí kí lẹ láti sọ fún wọn. Ọ̀jẹ̀lú làwọn mọ̀ Ọ̀jẹ̀lú, ok. Ọ̀jẹ̀lú ni wọ́n ẹni bá dẹ̀ dalẹ̀ á balẹ̀ lọ ọmọ àlè ló máa ń fọwọ́ sí ju èlé bàbẹ́ nínú ilẹ̀ wa yìí àwọn ẹ̀yin Ọ̀jẹ̀lú ẹ tún tẹ̀lé àwọn aṣẹ́bí ẹ̀yin tẹ́ bá lè padà ẹ tètè padà o kílẹ̀ tó mú yín o ẹ tètè padà o àìjẹ́ bẹ́ẹ̀ ilẹ̀ Oòduà òun rèé o ilẹ̀ Oòduà ẹ má jẹ́ òbí yín o ẹ̀yin ọmọ Yorùbá tẹ̀ ń jẹjẹkújẹ tẹ̀ jẹ́ gbogbo ẹ̀ kárí tẹ̀jẹ̀ kárí ṣe é tètè padà o ilẹ̀ Oòduà kó má mú yín o. Ẹ bá àwọn obìnrin sọ̀rọ̀ lápapọ̀ gbogbo àwọn obìnrin ìyá. ẹ̀yin òbí ẹ̀yin ìyá ẹ̀yin àǹtí mi ẹ̀yin àbúrò mi ẹ̀yin ìyá mi ẹ̀yin ọmọ mo jẹ́ sí yín o mo sọ ẹ̀yin obìnrin lèmi náà o ẹ ṣe ẹ dìde ẹ jẹ́ ká jàjàgbara yìí fún àwọn ọmọ wa torí ọjọ́ ọ̀la àwọn ọmọ wa kí àwọn ọmọ wa gbogbo nǹkan táwọn ọmọ wa máa jà lọ́la ní orí ilẹ̀ yìí náà ló wà o tó bá lọ sókè òkun tó bá bọ̀ náà sì ń bọ̀ nílé làbọ̀ sí mi oko ẹ jẹ́ ká dìde gbogbo ẹ̀yin òbí ẹ dìde lórí àwọn ọmọ yín torí ọjọ́ ọ̀la àwọn ọmọ yín ni o ẹ bá ní pé ní ilé ìwò jẹkújẹ tó ń fún wa lẹ́yìn ìjọ ráìsì ìdìrí kàkọ́ ráìsì agolo méjì 1000 kábí dìbò tó bá jẹ́ ẹ̀ la fẹ́ ṣe sí ibẹ̀ lábàkúta àwọn ọmọ wa tún wá bẹ̀rẹ̀ ìyà yẹn ti má wà lára àwọn wa fẹ́ kọ̀ tó àwọn ọmọ wa tún wá bẹ̀rẹ̀ ìyà yẹn tó àwọn ọmọ aláṣẹ òlùlù á tún máa fọmọ yín lówó ẹ má jò rí bẹ̀rẹ̀ ẹ tètè dìde o àti ìgbọ̀wọ́ òòṣà ó ti ta wá jẹ ẹ̀yin náà ẹ jí o ẹ jí ẹ má súnmọ́. Ẹ ṣe gan once again mọ́mí wa ìjọba wa sọ̀rọ̀ láàrin ìṣẹ́jú kan nípa bínú yín ṣe dùn pé wà níbí lénìí and àwọn tí ó sì kù tán sì ń bọ̀. Jerry ní ìwíwá mi síbí lẹ́yìn mo wọ bàálù mo wọ submarine mo wọ train mo wọ kẹ̀kẹ́ mo wọ márúwá
all the way from the anywhere ṣẹ́rí ọmọ Agege ni àwa wọ́n sọ wípé àwọn ò ní fi ọwọ́ òsì jù ilé bàbá wa gbogbo ẹ̀yin ọmọ ọkọ Agege lẹ́ni à ń pè yín wípé kí a ṣe kí ni kí a jí dìde ọmọ ọkọ ilẹ̀ Yorùbá òní wá kí là ń ṣe lẹ́ni òun náà là ń sọ wípé àwọn sọ wípé àwọn ò ṣe kí ni àwọn ò jẹ̀yà mọ́ ìyà ti tó gẹ́ ọ̀pọ̀lọpọ̀ nínú wa la ní masters èèyàn kàwé kò ríṣẹ́ ṣe àwa di ẹni tó ń ṣe kí ni tó ń hustle ní orí ilẹ̀ bàbá wa ìyẹn ti dópin lẹ́nìí. mọ́mì wa ẹ jọ̀ọ́ má bínú màá fẹ́ kẹ́ bá wa fi èbó kẹ́ fi sọ̀rọ̀ because àwọn èèyàn rò pé bóyá àwọn ọmọ oko là ń pariwo Yorùbá ní ṣàbí àwa tá a jáde bóyá àwọn ọmọ abúlé all over the world ever you listen to me ẹni mo máa bá yín fàjà sàtìgbọ màá tún sọ pidgin it's your girl Ajoke right here in Agege, Lagos. What are we doing here today? Simple. We are saying Yoruba nation now. Before colonialism, we were a nation, and we are going back to that nationhood where Olódùmarè tí ó dá wa sí. If you don't understand that tí ó dá wa sí, the way tí we dey talk be say the we say mo na wake up anywhere we na dey. The matter be say the Yoruba people don't wake up. We are not killers. We are not animals. We are human beings, and we want to live like that on our soil. Àwọn ò lọ sílé onílé. Àwọn ò lọ sílé onílé. Àwọn ò sọ wípé ilé bàbá oní bàbá là ń lọ. Tẹ́ ẹ bá wo fídíò ẹ yí káàkiri ẹ máa rí wípé àwọn ọmọ aládé ni à ń gbé gẹ́gẹ́ bí kíni. We are living like slaves on our land, and the slave masters are still alive. The colonialism is still here. We are saying let us end this colonialism. The neo-colonialism should end. Nigeria is a fraud. Nigeria is a fraud. If our fathers accepted it, we say no to it. If you are there, you are a youth like me, stand for the generation to come. See, I say to you, you should not be the slave of the slave master, because the way Olódùmarè created you as a king. Ọmọ aládé ni ó ní àwa ní ògo ilẹ̀ adúláwọ̀. Ìwọ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. The day you rise, Africa will rise. I am here today to support my heritage, not because of anything, not because of money. Some of us, we travel down here, and we are coming to say to one thing. Come on, I am a data scientist. What do we need to solve our problem? Just have the data of those people who don't have jobs. Have the data of those people who are into businesses. Have the data, but what do we do with it? A nation that cannot even tell you the number of children born now. Is that a country? We say no to it. We don't know the number of people being killed right now. I'm sad for those children who are in that dilapidated school. They tell you that there is education. There is no education. The university children, I call them children because I left the university a couple of years back. I call them children because they are at home right now, hoping that should we pray for our school? The answer is no. And we are handing it right now. We are a people that are cultured, my friends. We are not rapists. We protect our children. There are some people lẹ́yìn tí wọ́n ti rán ọmọ wọn ọmọ ọdún mẹ́fà lọ sílé ọkọ. Àwọn bàbá wọn kì í ṣe bẹ́ẹ̀. Wọ́n ní tọmọdé bá tó lọ́kọ alọ́kọ, tọmọdé bá tó ládàá. Àwọn bàbá ńlá bàbá wọn kì í rọ́mọ màjèsí lọ sílé ọkọ. Kọ́ máa sọ wá da ìdàkudà. I am a married woman and I have children. I will not allow my child to go through what we went through. I want you to help us to tell the whole world to stay tuned to Koikimedia. We will be giving them updates as everything is going. The rally have not started. You are just giving updates that people are here, so they will know how they will get here. So just tell them what they will enjoy when they stay tuned and when others also join us. Of course, it is 247. It has been because today we have done so many things. So we've been here for a couple of days. I have been enjoying the cool breeze of Agege, Lagos. Stay tuned. Keep staying. I want don't go. The YGY will be here today. The Yoruba Global Youth.
So they are coming, and we are here because we are cultured, we are manners, we are not killers, we are not oloshelus of shame. We are standing for the generation to come. It's your girl, Thank you. I'm saying it once again. Yoruba nation. So, what to crown it, or what advice can you give to so many of people, you know, who are still too minded? You know, they are not really focused. Those who are not focused on the agitation of Yoruba nation, what advice do you have for them, especially for the future? My brother, don't say agitation. When people say we want Yoruba nation, I ask you, who are you? Are you not Tomo Yoruba? Then, will you tell me I want to become who I am? I am not going to become who I am because I am already it's in my Yoruba. blood. It's in my blood. I am just waking you up. If you have eaten, you know, there's one thing Papa Kitoye said. He said some of our uncles, some of our daddies, some of our grandpas, they have eaten from the decay of Nigeria. Kò dẹ̀ séyàn tó máa mú omi òṣì tí òṣì ò ní bá. Kò séyàn tó máa mú omi ìyà tí ìyà ò ní bá lára mu. We, our generation yìí, à ń fi ọwọ́ wa ṣiṣẹ́ ni. And I'm telling you, if a Yoruba youth rise up today, we are not hooligans. We are not thugs. We are brothers. We are brothers who are downtrodden. Ṣùgbọ́n ẹ má gbàgbé pé bí a ṣe bí ẹrú. náà la ṣe bí ọmọ bẹ́ẹ̀ ni. Ìyẹn jẹ́ ní hotel. Níbi ilé ní gbogbo wa pátá la wà represented. And I'm just saying to you, Yoruba Global Youth is here. Koikimedia is here. Everybody, we are here. Yoruba National is here. Gbogbo ọmọ Yoruba Ronu TV. All of us are coming here today. Agege ni ẹgbọ́ Agege bread ó dá America. Agege bread tẹ́ bá ti jẹ Agege bread rí. Bẹ́ẹ̀ ni Yoruba Nation now no going back. So don't get it mixed up. You are Yoruba, and I cannot beg you to be who you are. Sure, it's in my blood. I cannot beg you. So if you are not yet who you are, then I don't know. Wake up, that's the word. Yeah, just a question more. Proud to people who says, okay, when we have a breakup, what are the Yorubas going to be feeding on? Like the, you know, since the agricultural system has been left off. So what do you think about that? In what way can the Yorubas feed? The truth of the matter is, àwọn bàbá ńlá bàbá wa ṣòwò ni wọ́n. Ilé wa ní ilé alájẹ. Wọ́n ṣe títí wọ́n gbé ajé wa lọ. Mọ̀ bí tí wọ́n gbé lọ ni. Ajé yẹn ti padà wá sílẹ̀ wa. And that is the word for all of us. Let us wake up. We will not be fed. We will feed the nation. Yeah. Yoruba land will feed Africa. Yes. Yoruba land will feed the world. You and I will do the job together. Some of us are scientists. We are coming together. I am telling the youth 2 days ago that Ogun Akatin is coming. Ogun Akatin is coming. A place where gbogbo àwa tí a jẹ́ engineers, a máa wá máa ṣe nǹkan tí wọ́n fi irin rọ. I am so excited, and I will tell you, I need more bàálù, more train, more submarine, more kẹ̀kẹ́, more márúwá títí mo fi débi lẹ́yìn. Ìwọ tó bá ṣì wà nílé tó rò wípé kí ló ń ṣẹlẹ̀. Wake up. Thank you so much. We are going to work. We are not going to. We have it all. Yeah. Olódùmarè has given us. Our land is blessed. We have not just the land. We got the brain. Yeah. We got the brain. Let them know. We are Yorubas. Ṣòwò ni àwọn bàbá wa. Ọmọ alájẹ ni wá. Àwọn ò kì í ṣe atọrọjẹ. And I'm saying many thanks to Ẹ̀gbọ́n Koiki. Ẹ̀gbọ́n Koiki, many thanks to you. We salute you, and we salute all the comrades all over the world who are doing the right thing for the land. We are here for our land. I say many thanks to everybody. Some of us, we are dying, but we will live for the land. Yes. Thank you so much. Thank you very much for that. Once again, a very beautiful morning to you from wherever you're watching from. Koikimedia bringing the work closer to your doorstep. Today being the 23rd of September 2022. We are still live here in Agege, Lagos State. In location 419 ilẹ̀ Yorùbá Nation gangan náà ni a wà. Aluka wà ní ẹ̀ẹ́kára calm down. Aluka ẹ bá wa sọ Yorùbá, ẹ jẹ́ kí àwọn èèyàn wá gbọ́ yín. Mo kí ẹ̀yin bàbá mi, ẹ̀yin màmá mi, àtẹ̀yìn ẹ̀gbọ́n mi, ẹ̀yin sísítà mi,
àtẹ̀yà àbúrò mi àtàwọn tó àjọ jẹ́rọ̀ ó kí i nílé orúkọ tèmi tẹ̀ tí mo tẹ́lẹ̀ ní aka àlùkà. ìmọ̀ràn tí mo fẹ́ rọ ọgbà àwọn tá à ń bọ̀ ẹ jọ̀ọ́ àwọn retí yín láti wá àwọn àkọ́tì wa mílátànà ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká yára ẹ jẹ́ ká yọ jáde ẹ̀tọ́ wa ní gbogbo àti wà ń bí lẹ́nu ẹ jẹ́ kí ẹ̀tọ́ wa ní gbogbo wa ẹ jẹ́ ká jọ wà ń bí káàjọ yẹra wa sí lọ́rọ̀ Yorùbá nation kẹ́lẹ́dùnmá rẹ̀ kó wà pẹ̀lú wa lẹ́ni àwọn ajá mi àwọn afa wàhálà àwọn jẹjà kíjà gan torí pé ìran tí wọ́n bí wa àkéṣọ wọn wọ́n bá wa lẹ̀ gbẹ̀kọ́ torí ẹ̀ lẹ́ni yìí àwọn bá wa sọ ìtí ọ̀rọ̀ lórí tó ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà torí àdúgbò lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn ti wà ní orílẹ̀‐èdè ilẹ̀ Yorùbá kọ́lọ́wọ́n bàbá tó láyé kó wá gbà fún wa ní sàṣetì gbogbo ẹni tẹ̀ wà lójú ọ̀nà láyọ̀ lẹ́dẹ̀ bá wa Ọlọ́run ẹ̀jẹ̀ ká ẹ̀dẹ̀ bá wa láyà kàkà fún wa ní ṣubú dànù lọ́jọ́ kèmí ìlú náà kà láti ṣe èyí yìí mo fàṣìkò yìí tọrọ fún bàbá mi mọ́jà sọ́lá ọmọ náà ní kú kábíyèsí bàbá mi mo kí ẹ gbogbo akẹ́kẹ̀ẹ́ gbogbo Lagos gbogbo Yorùbá gbogbo ní kí n kí ẹ mo fi ọ̀gá mi Koiki mo fi Sami Japan mo tó fi kí yín mo fi àsìkò yìí kí bàbá mi pọfẹsọ ọba ìjẹ Akíntóyè àkí gbogbo wọn àkí Ìbà Gani Adams dédìkẹ́ ìwé ọ̀rọ̀ mi jẹ́ Ìbà Gani Adams Ìbà Gani Adams Ìbà Gani Adams àkí yìí kí yín o àrẹ kí bàbá alẹ́kọ̀ọ́ sí fi sọ́lẹ̀gbò adúpẹ́ fún Ọlọ́run. Ààrẹ kí bàbá wa èmi ló kọ́. Bẹ́ẹ̀ ni bàbá wa ni. Tinubu akínyínkí. Yorùbá ni bàbá wa, Yorùbá ni wá. Bàbá Yorùbá ni wá ẹjọ́. Rírọ̀ lèmi máa rọ̀ yìí káyé wé sòwò mọ́. Ẹ padà bọ̀ ńlé. A nífẹ̀ẹ́ yín bàbá. Ẹ padà bọ̀ ńlé. Ẹgbẹ́ mi MC Olúọmọ ẹ padà bọ̀ ńlé. Àwa nífẹ̀ẹ́ yín. Yorùbá ni yín. Yorùbá ni yín. Mustapha Sego kúlẹ̀ pọ́lì ẹ máa bọ̀ ńlé. Yorùbá ni yín. Ní gbogbo ilẹ̀ wa lẹ́nu yìí Yorùbá ló sọ ń bẹ̀. Àwọn kan ní Kwara State wọ́n ilẹ̀ Fúlàní ni ẹjọ́ lágbèjì òun náà sọ ń bẹ̀. Ẹjọ́ níbo la ti tọpọ̀ àwa ní sí lọ́wọ́ o. Gbogbo ilẹ̀ Yorùbá ti wa Yorùbá là sọ ń bẹ̀ o. Àṣà Hausa sọ Fúlàní o. Ẹjọ́ adẹ̀ kí gómìnà wa Babájídé Sanwó-Olú ẹ̀yin lè máa bọ̀ ńlé o. Sanwó ẹ̀. Ó ti yé yín àgbẹ̀ fún yín o ẹ máa bọ̀ ńlé. Ilé ràbọ̀ sí ní oko ẹyẹ náwó sí kìíní mọ́ ẹyẹ yáwó mọ́ ẹyẹ jẹ gbèsè mọ́. A ní nǹkan tàbí sanwó wa àfẹ́ àjòjì lu wa mọ́ ẹjọ́ bàbá Tinubu ẹyẹ pèsè owó mọ́ ẹjọ́ tó lọ lọ́wọ́ nídìí yín lé o ẹ máa bọ̀ ńlé o ẹjọ́ o. Yorùbá nation ló kọ́ o. Ẹ ṣé o adúpẹ́ fún Olúwa adá ọjọ́ kò adá ọjọ́ pé àdínkù à ń pèlé sí ni adúpẹ́ fún Olúwa yìí tá a jáde láti ṣe lónìí ìyẹn ni pé láti pe àwọn ọmọ ìyá wa ipe ilé tó lọ àfẹ́ ìlú tí wọ́n ń tàjẹ̀ sílẹ̀ mọ́ àfẹ́ ìlú tí ò sí equality tí wọ́n pè ní dọ́gbandọ́gba àfẹ́ ìlú tó ní ẹnìkan yàtọ̀ tó gbé ẹnìkan yàtọ̀ sí ẹnìkan equality la fẹ́ adẹ̀fẹ́ ìlú tó ń sọ èdè kan tó ń wọ aṣọ kan tó ń jẹ oúnjẹ kan tó ní àṣà kan ìmọ̀ kan gbogbo nǹkan wa ọ̀kọ̀ọ̀kan ní nínú ilẹ̀ Yorùbá kírísítẹ́nì wà mùsùlùmí wà oníṣẹ̀ṣe wà àkìnbára wa jà ẹ̀yin ọmọ Yorùbá ẹ padà sílé ẹ kú òní di òṣì Ọlọ́run ó ti pín wa dọ́gbadọ́gba ó pín òǹkàlùkù pẹ̀lú ilẹ̀ rẹ̀ ó pín òǹkàlùkù pẹ̀lú àṣà rẹ̀ ó pín òǹkàlùkù pẹ̀lú ìṣe ìlú wọn ó tún pín wa débi pé ó tún mú omi ńláńlá ó fi pín wa kílẹ̀ tún fẹ́
ẹ wo ilẹ̀ Nàìjíríà tá ń wí agbàdúrà lọ́sàn-án àti lóru wípé k'Olúwa bá wa tún Nàìjíríà ṣe kàkà kéwé ẹ̀kọ́ ó dẹ̀ pele ló tún pele sí definitely ìṣòro Nàìjíríà kò wá látọ̀dọ̀ Ọlọ́run ó wá látọ̀dọ̀ ọmọ ènìyàn ni ẹ jẹ́ ká pa Nàìjíríà rẹ̀ ká gbé ilẹ̀ Yorùbá dúró gbogbo àdúrà kádúrà tá a bá ṣe nílẹ̀ Yorùbá Olúwa máa gbà fún wa ni àwọn alálẹ̀ máa gbà fún wa ni ẹni tó bá ní ká má rí ilẹ̀ Yorùbá gbà Ọlọ́run ọba á bá wọn rọ̀ wọ́n dànù bí òjò kó ṣe kó rí bẹ́ẹ̀ á kí gbogbo àwọn bàbá wa ẹ ṣé o. sẹ́rí kan tó ń pè ní orílẹ̀-èdè ìlú tó tá a bá ti ń sọ èdè ara wa là ń pè ní orílẹ̀-èdè lórí pé tí èèyàn bá wà lórílẹ̀-èdè kan tó yẹ pé ẹ̀rọ ń sọ èdè bíi mẹ́wàá bíi méjìlá yóò túmọ̀ sí pé orílẹ̀-èdè yẹ ṣùgbọ́n ìyẹn túmọ̀ sí pé bí àpò ṣàkárá sọ́nàṣọ́ ni àpò ṣàkárá sọ́ ni ṣùgbọ́n èdè Yorùbá là ń sọ orílẹ̀-èdè kan ni Ìgbò orílẹ̀-èdè kan ni ilẹ̀ Haúsá orílẹ̀-èdè kan ni tó kò ní ti gbára máa kó gbúgbú ká máa kó mọ́ṣí àbá ọmọ Yorùbá ni mí tó fẹ́ kó orílẹ̀-èdè yìí pín. ẹ ṣé. Once again, a very beautiful morning to you from wherever you're watching from. Koikimedia bringing the one closer to your doorsteps today being the 23rd of September 2022. Mo fi àsìkò yìí kí bàbá wa alànà Professor Emeritus Professor Banji Akintoye bàbá wa ni ẹni tí àwa mọ̀ gẹ́gẹ́ bí olùdarí olùṣàkóso ọ̀rọ̀ Yorùbá Nation òun náà ni bàbá wa. Mo tún wá fi àsìkò yìí kí bàbá wa olóyè Sunday Adéyẹmọ Ìgbòho òòṣà bàbá Ọlọ́run túbọ̀ máa fún ní okun àti agbára. Mo fi àsìkò yìí kí màmá wa Onítìrí Abíọ́lá màmá wa gbogbo tẹ́ bá ń ṣe á máa ju yín ṣe. Mo fi àsìkò yìí kí bàbá wa ààrẹ Gani Adams ààrẹ ọ̀nà kakanfò ìbà mo kí yín bàbá wa á máa ju yín ṣe. Mo kí bàbá wa Chief Imam of ilẹ̀ Yorùbá mo fi àsìkò yìí kí yín gbogbo tí a bá ń ṣe á máa ju yín ṣe ní agbára Ọlọ́run. Bàbá wa ní ìṣẹ́jú kan ní tí ẹ bá fẹ́ bá wa sọ. òkè ẹjẹ bá ṣàṣe rìn ẹ jẹ́ kí n máa mọ̀. ọpẹ́ ni fún Ọlọ́run ọba tó ní ọpẹ́. àtòbàjẹ́ Ọlọ́run ọba tó ní gbogbo ẹ̀yìn. adúpẹ́ fọ́lọ́run. ọ̀kadà náà lè máa gbé tó wá ń pé under bridge yẹn lẹ gbà ní. láti lè sapá lórí gbígba òmìnira ilẹ̀ wa. àti nígbà tí a máa gba òmìnira ìran mẹ́ta ni àwọn òyìnbó Gẹ̀ẹ́sì pè wá. ìran Haúsá, ìran Ìgbò àti ìran Yorùbá àwọn ọmọ aládé. a gbójú bẹ́ẹ̀ lọ. bó tiẹ̀ jẹ́ pé ṣe ni wọ́n hun ìsopọ̀ yìí kì í ṣe pé bóyá bí Ọlọ́run ṣe tò wá wọ́n ti mọ ìran Yorùbá ní orílẹ̀-èdè síwájú ìgbà tí wọ́n wá so wá papọ̀ ní 1914 gẹ́gẹ́ bí àkọsílẹ̀. wọ́n dẹ̀ sọ ńgbà náà yìí pé àjọṣe tá a bá ṣe papọ̀ tí 100 ọdún bá fi kọjá tá a bá rí i pé àjọṣe yẹn ó dán mọ́rán a fẹ́ máa bá a lọ bẹ́ẹ̀. a ní ẹ̀tọ́ àti máa bá a lọ bẹ́ẹ̀. tá a bá rí i pé àjọṣe yẹn kò dán mọ́rán oníkálùkù ẹ lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n jẹ́ ká mọ̀ yìí pé a ní ẹ̀tọ́ sí i. lẹ́nu bí ọdún 5, 6, 7 sẹ́yìn nísìn kò sí ìròyìn tẹ́ máa gbọ́ lórí rédíò lórí tẹlifíṣàn ojoojúmọ́ ni ẹ̀mí ṣòfò láti ọwọ́ ẹ̀yà kan tí kì í ṣe ara wa ní orílẹ̀-èdè tí wọ́n ń pè ní Nàìjíríà. bọ́n ṣe ń pa kúkúrú náà ń pa gúgùn náà ń pa ọmọdé náà ń pa gbà bọ́n ṣe ń pa Haúsá náà ń pa Ìgbò náà tó ń pa nínú ìran ọmọ aládé Yorùbá. àwa wòye pé a ò lè máa bá lọ báyìí. ó pé wa káwa náà fẹ́ kan ká dá dúró. gbogbo ayé ló ti mọ̀ wá gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tẹ́lẹ̀tẹ́lẹ̀ síwájú àsìkò tí wọ́n wá so wá papọ̀. United Nations àjọ àgbáyé wọ́n mọ̀ wá ní orílẹ̀-èdè síwájú àjọṣepọ̀ yìí.
ká padà sílé nǹkan tí à ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ ṣé gan ni bàbá wa. We are still coming back for the broadcast. A ṣì máa padà wá fún broadcast, but this is just an introduction of what is happening here. This is just a situations report of what is happening here. Àwọn èèyàn ti dé, wọ́n ti pọ̀, and people are still on the way. Thank you. Koikimedia bringing the work closer to your doorstep.